السلام عليكم ورحمة الله وبركاته. أدوبة لدولون ọba tí ó ní gbogbo nǹkan, ọba tó jásí pé òun náà ló ní Islam, tó sì jásí pé òun nìkan náà ní ẹni tó lè pa àṣẹ síbẹ̀. kódà ní Muhammad sallallahu ta'ala alayhi wa sallam kò ní ìkápá láti ṣòfin, ní ìtorí pé Ọlọ́run ní máa ṣòfin lé wọn lọ́wọ́. gẹ́gẹ́ bá Al-Qur'ani tọ́lọ́n tí máa sọ ń bẹ̀ wípé ma 'ala ar-rasul illa al-balagh, kò sí tó kan òjúṣe tí ó máa jójúṣe fún kọjá kójíṣẹ́ tá a fi rán. òun ò dáníṣẹ́ kan lọ́tọ̀ tí ó máa jẹ́, ló fi ń jásí pé ńgbà tọ́lọ́run bá Nábì sọ̀rọ̀ yìí pé ṣàlàyé fáwọn èèyàn ń ta ní kó sọ fún wọn ní tá a sọ̀kalẹ̀ fún ẹ̀yẹn bima araka Allah, báwo Ọlọ́run ti fi fún ọ ń tá a sọ̀kalẹ̀ yẹn ló máa jíṣẹ́ rẹ̀. Ànábì ò wá jíṣẹ́ tarẹ̀ náà ní jẹ́ ó máa jó jíṣẹ́ Ọlọ́run. gẹ́gẹ́ bá a ti mọ̀ pé Ànábì Ìsá àtàwọn ànábì Ọlọ́run tó kù wọn wá jíṣẹ́ ara wọn, bẹ́ẹ̀ náà lànà Muhammad sallallahu ta'ala alayhi wa sallam kò wáyé láti wá jíṣẹ́ kan tí ó máa jẹ́ iṣẹ́ tara rẹ̀ bí ìṣe pé iṣẹ́ tọ́lọ́run fi rán. Ọlọ́run bá wa kí Ànábì Muhammad sallallahu ta'ala alayhi wa sallam kó sì bá wa kí gbogbo àwọn ànábì tó kù látòkèdélẹ̀ níbi tí wọ́n ti bẹ̀rẹ̀ débi tí wọ́n parí sí. kọ́lọ́n bá wa kẹ́ wọn. Inna Adama kana shaykhana bàbá wa láti. àmọ́ tá a bá lọ sọ́dọ̀ Ànábì Muhammad sallallahu ta'ala alayhi wa sallam, a rí wípé lóòótọ́ àwọn ìjọsìn nínú àwọn ìjọsìn tá a nínú Islam náà ní ìrun wákàtí márùn wà, tó sì jásí pé òun gan ní gbòǹgbò. tànà Muhammad sallallahu ta'ala alayhi wa sallam tó sọ fún wa pé as-salatu miftahul janna, pé ìrun tẹ́ẹ̀rí ni kọ́kọ́rọ́ àlìjẹ́ndà ni. tá a bá sì lọ ní Al-Qur'an tẹ́ ẹ bá wo ìrun, kò sí ìbáàdà kan tó tó ìrun táǹkì, kò sí ìbáàdà kan tó lágbára tó níwájú Ọlọ́run. Al-Qur'an bí tá a bá ń sọ̀rọ̀, tá Al-Qur'an bá tọ́lọ̀ bá ń sọ̀rọ̀, àgbàtà bá ka Suratul Baqara níbẹ̀rẹ̀ àyà níbi ó ti sọ pé alif lam mim, àwọn huruful muqatta'a tá a lè sọ pé alifu ni ó dúró fún maqama Allah, pé Allahul ma'bud, Ọlọ́run tá a máa sìn, tá a máa wò pé láàmú ni ó Allahu al-latifu ala kulli ibadihi, tó ń ṣe déédéé Ar-Rahman Ar-Rahim, aláàánú fún gbogbo ẹrú ẹ̀. tó fi jẹ́ Allahu al-latifu bi ibadihi, láàmú ni ó lè máa dúró fún al-lutfu, àánú Ọlọ́run, tí ó máa jẹ́ pé al-mulik malikun ni maliki dunya wal akhirah, tá a máa rí inú iyyaka maliki yawmiddin. àràfin mẹ́tẹ̀ẹ̀ta yẹn á bá nínú Suratul Fatiha. tá a bá sọ pé bismillah Allah الرحمن الرحيم اللطيف في الدنيا والآخرة، ملك مالك يوم الدين، متى تاي Ọlọ́run ti sọmárì ẹnu Fatiha tá a máa fi mọ̀ pé Allahul ma'bud, Ọlọ́run tá a máa sìn. láàmú ni al-latifu alladhi yar'am ibadahu fi dunya wal akhirah wa yaqtassu bi rahmatihi man yasha, al-lutfu bir rahma. táwa mẹ́rin mímu ni maliki yawmiddin, yaani maliku dunya wa maliku al-akhirah. wọ́n ní dhalika al-kitab, ìwé tí ń jẹ́ Kùránù yìí ó la rayba fi, iyèméjì ò sí nú ẹ̀, ẹnìkan ò gbọ́dọ̀ ṣe iyèméjì sí. hudan lil muttaqin, toró ń gẹ́gẹ́ ní ìmọ̀ náà fáwọn olùbẹ̀rù Ọlọ́run. ìyẹn fi hàn pé al-muttaquna la yashukuna fi hadha al-kitab, àwọn olùbẹ̀rù Ọlọ́run ò ní ṣe iyèméjì sí wẹ̀yẹn, torí pé hudan lahum, òun ni mọ̀nà wọn. Ọlọ́run wá fẹ́ júwe àwọn èèyàn wọn yẹn, ó ní alladhina yu'minuna bil ghayb, àwọn tí wọ́n nígbàgbọ́ sọ́lọ́run tá a rí,
o gbọ́ Allahu alladhi la yura ọba tí wọ́n lè rí òun là ń pè ní al-ghaib yu'minuna bil-ghaibi Allahu huwal ghaib lọ́lọ́run fi sọ pé innal ladhina yakhshawna rabbahum bil-ghaibi lahum maghfiratun wa ajrun kabir àwọn tí wọ́n máa páyà Ọlọ́run wọn ní pamọ́ torí pé ọba yẹn pamọ́ gbangba ni kó wá tí máa fẹ́ páyà Ọlọ́run ni ó fi máa ní alimul ghaibi wa shahada ọba tó máa kọ̀rọ̀ tó máa gbangba wa huwa fil ghaib wa huwa fil zahir ni ó máa ròyìn ara ẹgbẹ́ wal awwal wal akhir wal zahir wal batin batin huwal ghaib yu'minuna bil ghaib àwọn tí wọ́n nígbàgbọ́ sọ́ba táàrí Ọlọ́run táàkiri huwal ghaib gbogbo nǹkan tó kù ó rí pé ọ̀pọ̀ wọn láàmẹ́rin tó jọ wala lillahil mithal kò sápèjúwe fọlọ́ tó bá ń sọ̀rọ̀ janna àmẹ́rí mithalul janna fi dunya tó bá ń sọ̀rọ̀ annar àmẹ́rí mithalun nar fi dunya tó bá ń sọ̀rọ̀ al-azab àmẹ́rí mithalul azab fi dunya tó bá ń sọ̀rọ̀ mithalur rahma àmẹ́rí àpèjúwe àánú láyé àmọ́ àpèjúwe Ọlọ́run èèyàn ò lè rí lófin alladhina yu'minuna bil ghaib àwọn tí wọ́n nígbàgbọ́ sọ́ńtàrí ọba táàrí wa yuqimuna as-salata wọ́n wá ń kírun fọba táàrí yẹn yuqimuna lahu as-salat wọ́n ń kí òun ni wọ́n ń sìn wa mimma razaqnahum yunfikun àwọn tá a wá wí nínú tá a fún wọn nínú jẹ́ẹ̀mú nínú àrísìkí nínú àti lílò àwọn náà ń ná láti fi ṣètò Ọlọ́run láti fi ṣàánú láti fi jẹ́ káyé lè dẹrùn fáwọn ẹlòmíì ó tún wá tẹ̀síwájú ó ní walladhina àwọn mara alákan nìyẹn ó ní walladhina yu'minuna bima unzila ilayk ó rí pé nínú súra yìí ó ti máa rí àwọn nǹkan tá à ń pè ní qawaidul iman tàbí ká máa sọ pé arkanul islam articles of faith or pillars of islam ó rí pé al-iman huwa al-awwal alladhina yu'minuna bil-ghaib àwọn tí wọ́n nígbàgbọ́ sọ́ba táàrí wa yuqimuna as-salata as-salatu hiya ath-thaniya ó rí pé irun lẹ́lẹ́kejì wa mimma razaqnahum sàkátì jáde ń bẹ́ẹ̀. والذين يؤمنون بما أنزل إليك àwọn tí wọ́n nígbàgbọ́ sal Qur'an tí wọ́n sọ̀kalẹ̀ fún wa Muhammad al-imanu bil kutub al-imanu bil kitab wa ma unzila min qablik wọ́n sì tún nígbàgbọ́ sí tí wọ́n sọ̀kalẹ̀ ṣáájú tiẹ̀ yu'minuna bit tawra wa yu'minuna bil injil wa yu'minuna bil Qur'an nígbà tí wàá parí ẹ̀ ó ní bil akhirah ó láwọn tá à ń sọ yuqinun wọn lámàdájú ọjọ́ kẹyìn ẹ̀rù àmọ́ bá wọn yuqinun bil akhirah wọn nígbàgbọ́ bọ́jọ́ kan bẹ ọjọ́ kẹyìn ni tó bá wọnú súra yìí nìkan ó rí al-imanu billah ó rí iqamatu salawat ó rí ita'u zakat ó rí al-imanu bil akhirah ó rí al-imanu bil kutub ó wá ní àwọn tó bá rí báyìí o ulaik àwọn wọ̀nyẹn o ala huda min rabbihim àwọn ló wà lórí ìmọ̀nà Ọlọ́run ọba wọn ẹgbọ́n tọ́lọ́run sọ ẹgbọ́n tá nàbì tuntun tó dìde ń bàdàn tó dìklẹ́ àwọn sùfíyàtu tìjàníyà wal qadiriyya tó sọ pé innahum kuffar min lisanihi láyìn ṣe pọ́lọ́ ló sọ bẹ́ẹ̀ yada'u nafsahu fi maqami rahman ó gbére ẹ̀ sípò Ọlọ́run tó sì já sí pọ́lọ́ nìkan ló lè sọrú ẹ̀ Ọlọ́run ní ulaik imma mina sufiyya wa imma mina qadiriyya wa imma mina tijaniyya wa imma mina shar'iyya wa imma ala huda min rabbihim ni wọ́n wà lórí ìmọ̀nà látọ̀dọ̀ Ọlọ́run ọba wọn wa ulaika humul muflihun àwọn yẹn ni wọ́n jèrè ó rí wípé Ọlọ́run fúnra rẹ̀ yẹn nànẹ́ tá a fi mọ̀ pé Ọlọ́run ló lẹ́sìn yẹn kìí ṣe yàn wọn èé là lọ́ba ní lọ́wọ́ òun ní ìmọ̀ là á lé yàn lọ́wọ́ ó rí pé ulaika ala huda min rabbihim ulaika humul muflihun kò sọ pé sùfìyà tìjàníyà sùnníyà ṣìíyà ó ní ulaik àwọn tán bá rí bẹ́ẹ̀
kánú ala huda min rabbihim wọ́n ti wà lórí ìmọ̀nà lọ́dọ̀ ọlọ́run mọ̀ pé wọ́n ṣe súfì ó mọ̀ pé wọ́n ṣe nǹkan míì ó ní wa ulaika humul muflihun àwọn yẹn ni wọ́n jèrè àwọn tọ́lọ̀ ni wọ́n jèrè tí wọ́n ń yọ èrè kúrò lára wọn. Al-Qur'ani ń sọ fún wa bìkan pé afanaj'alul muslimina kal mujrimin kí ló dé tá a máa dájọ́ àwọn mùsùlùmí bíi kèfèrí ma lakum kayfa tahkumun kí ló ṣe yín tẹ̀ ń ṣe báyìí dájọ́ ọlọ́run ní sọ bẹ́ẹ̀ ní Al-Qur'ani o am lakum kitabun fihi tadrusun ṣé yìí níwèé mi tẹ̀ ń kà tó yàtọ̀ sí Al-Qur'ani. ìrònú àwọn àfa ló ń ṣàkóbá fáwa mùsùlùmí dọ̀la ó sì rí léyìí tá a fẹ́ wí náà ìrònú àwọn àfa yìí náà ni wọ́n á sọ yìí pé o ò ní fíkú jurisprudent kì í ṣe wípé o ò lágbọ́yé Al-Qur'an kì í ṣe pé o ò lágbọ́yé ànábì ìrònú àwọn àfa ló ń ṣàkóbá fún wa àti báwọn ti fẹ́ kí nǹkan rí ló kó bá wa táwọn ànábì ọlọ́run bá lè ṣàṣìṣe táwọn àwọn àfa tí wọ́n lè ṣe tọ́lọ́run bá ń tún àwọn ànábì rẹ̀ ṣe tó ń pe àwọn ànábì rẹ̀ ṣàkíyèsí níbi ìṣẹ̀mí àti ìgbésí ayé ó wá rí wípé irun lọ́lọ́run pàtàkì jù ní gbogbo bàdà nígbà tí ó sọ̀rọ̀ nínú Suratul Mu'minun ó rí pé ó ní qad aflaha al-mu'minun ó láwọn tí wọ́n gbàgbọ́ qad aflaha wọ́n ti wọnú èrè ń jẹ́ ó wá ń kà á lọ ó ní alladhina hum fi salatihim khashi'un àwọn tí wọ́n já sí pé nínú òun wọn khashi'un wọ́n ń páyà ọlọ́run ìyẹn ni wípé tí wọ́n bá ń kírun wọ́n ń kí pẹ̀lú ìpáyà ọlọ́run wọ́n èé kí ní kí eré wọ́n èé sì kí ní kí àwàdà nígbà tó gbọ́ ló ní alladhina hum fi salatihim khashi'un kò dárúkọ àwẹ̀ níbẹ̀ yẹn ó wá ń tẹ̀síwájú ó ní walladhina hum 'anil lahwi mu'ridun àwọn tí wọ́n já sí wípé ní 'anil lahwi àwọn tá a sọ yìí 'anil lahwi tí wọ́n bá ń gbọ́rọ̀ tí ò jọtọ̀ lọ́hùn tí wọ́n ń gbọ́rọ̀ kọ́rọ̀ wọ́n ń gbọ́rọ̀ burúkú mu'ridun wọ́n kú ọmọ ẹ̀. Inna Adama kana shaykhana bàbá wa láti. ẹ wà níbi tuntun tó wà ń bàdàn ni tó ń dájọ́ kèfèrí bíi bọ́lọ̀ ń ṣẹ̀ṣẹ̀ gbé dìde tánàbí sallallahu alayhi wa sallam sọ fún wa pé man salla salatana ẹnikẹ́ni tó bá ń kírun wa yìí irun tiwa tọ́lọ̀ ń fi rán mi yìí wastakbala qiblatana tó sì ń kọjú sí kíbla tá a ti jọ ń kì í wa akala dhabihatana tó sì ń jẹ ẹran léyà tá ń pa yìí ànábì ní mùsùlùmí ni ànábì Ìbàdàn ni wọ́n yé ṣe mùsùlùmí torí pé wọ́n jọ ń súfí torí pé wọ́n jẹ́ Tìjàníyà torí pé wọ́n jẹ́ Kọ̀dìríyà òun sì òun takò ànábì nínú ọ̀rọ̀ ẹ̀ Al-Qur'ani ní aflahal mu'minun àwọn múmìnì ti jèrè àwọn tó gbà fọ́lọ́hun alladhina yu'minuna bil ghaib tí wọ́n gbà fọ́ bàtàrí yuqimuna salata tankirun èmi ẹ̀ ṣe ń súfí mi ẹ̀ ṣe Tìjàníyà ẹ̀ ṣe Kọ̀dìríyà mùsùlùmí ni mi bíi ti Sheikh Adam rahimahullahu ta'ala àwa ti kàyẹ́ tá a ti ń sọ tipẹ́tipẹ́ ó ní walladhina hum fi salatihim khashi'un àwọn tó ń pa irun ló ń gbé síwájú walladhina hum 'anil lahwi mu'ridun àwọn tí wọ́n máa gbé tí wọ́n kú níbi ọ̀rọ̀ tí ó dá níbi ìsọkúsọ láwọn nǹkan tí ó yẹ kí mùsùlùmí gbọ́ yẹ pé wọ́n ń sọ etí wọn ó ní walladhina hum lizzakati fa'ilun àwọn tí wọ́n sọ sàkádìṣẹ́ kátọ́rẹ̀ àánú iṣẹ́ wọn ni tó o bá sì wo àdìsọ àná Muhammad sallam kan ànábì ìjọ yé wa wípé ńgbà tí wọ́n bi léèrè pé ayyal islami khayrun wọ́n ní islam wo ló dáa jù téèyàn máa ń ṣe wọ́n ní tut'imu ta'ama an tut'ima ta'ama òun ni kó o máa fún àwọn èèyàn lóúnjẹ nísìnyí tó o bá dé Mákà oúnjẹ làwọn èèyàn máa fún yàn jù ààwẹ̀ náà yàn fún wa Nàìjíríà mi ì rò pé o gbọ́ tó o bá lọ sí Mákà nísìnyí oúnjẹ ni wọ́n máa fún yàn jù nínú oṣù yìí àmọ́ lọ́dọ̀ àwọn Nàìjíríà ààwẹ̀ ni wọ́n ń yàn fáwọn tẹ́bí ń pa bí ìgbà tá a láwọn tí wọ́n ní táwọn náà lè máa ṣerú ẹ̀
ayyamul hajj oúnjẹ lára máa kàfi mọ́ wọ́n á fẹ́ lè fi bá tiẹ̀ jẹ́ sadaqat li zakati fa'il wọ́n sọ àánú diṣẹ́ anabi ni an tut'ima at-ta'ama òun ni kó máa fún àwọn èèyàn lóúnjẹ wa takra'u as-salama ala man arafta wa man lam ta'rif wa máa fún sálámà ká máa fún àlàáfíà ká sọ́dọ̀ ẹni tó mọ̀ àtẹni tó mọ̀. هذا هو الإسلام الذي هو خير. lẹ́ni àrùn jẹ fún yàn mọ́ wọ́n kàn ń yan ìbádà láwọn èèyàn lọ́wọ́ ń bí ni àwa látùmọ̀ èèyàn kì í ṣe Ọlọ́run. ó wá ní walladhina hum li furujihim hafidhun àwọn tí wọ́n ń ṣọ́ abẹ́ wọn. ihun tí mo ṣàfẹ́ lò ń bẹ̀ ni pé Ọlọ́run sọ ọ́ lọ títí ó ní ulaika humul warithuna al-firdaus ó láwọn eléyìí ní ó jogún àlìjánnà. fi khalidun wọ́n dẹ̀ máa wà ń bẹ̀ gbére ni. ẹ wo ròyìn tó fún wọn ìrun wà ń bẹ̀. ànábì tuntun Ìbàdàn dẹ̀ ń yọ àwọn olùkírun yẹn ó ní káfìrí ni wọ́n. ìmọ̀ yẹn pọ̀ púpọ̀ kò kéré alákùnlé fani lọ́ba ni ó jẹ́. ó tó wà ní ìyànràn gan wípé àṣẹ ìhùwà Ádámù ló kọ́ wa ní kéwù. ẹ̀yẹ yan wá kàrámù náà bà ní Ádámù. Alágége máa kú iṣẹ́ tó sọ mí máa dọ̀la. Lọ́dọ̀ fẹ́ tó sọ mí mọ̀ di ilẹ̀ pátákọ́rọ́. Alágége máa kú iṣẹ́ tó sọ mí máa dọ̀la. Iṣẹ́ mi ṣe ìkùnà Ádámù wúlò fún ẹ̀dá aráyé. Wọ́n tàn mọ́ lẹ́sẹ̀ẹ́sì pẹ̀lú ìmọ̀ tó bá fún wọn fààyè ayé.